kú oríire o. Chief Májàsọ́lá o, kú ewu o. Ewu iná kì í pa àwòdì o, kú ewu. Ǹjẹ́ ẹ rántí kéèsì tó ń ṣẹlẹ̀ láàrin Gani Adams Ige àti Chief Sunday Adéyẹmọ Ìgbòho? Ẹ jẹ́ sáré refresh memory yín. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé some years back voice note kan jáde tó jẹ́ ohun Ìbà Ganiyu Ige Adams tí wọ́n sọ wípé Chief Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n mọ̀ sí ikú late Bọ́lá Ìgè ní Ìbàdàn. Ọ̀rọ̀ yẹn heavy torí títí dìsín náà sì ń wá àwọn tó ń ṣekú pa bàbá yẹn. Wọ́n tún tẹ̀síwájú wípé President Bọ́lá Ahmed Tinubu ó gbé owó bìtìbìtì mílíọ̀n fún èèyàn kan, mi ì fẹ́ dárúkọ wọn, wípé láti wá gbé fún wọn. Wọ́n dẹ̀ dárúkọ ibi tán ti gbówó fún wọn àti oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀. Èyí ni ó tẹ Chief Ìgbòho létí làwọn náà wípé Ìbà lórúkọ jẹ́ ńlá rèé torí orúkọ àwọn ọjọ́ ọ̀la àwọn àti tẹbí àtàwọn ọmọ àwọn ò ní lè dákẹ́ o. Gani Adams ní láti wá kó bọ́ síta kó wá sọ proof, kó mú proof jáde ibi tí nǹkan yìí ti ṣẹlẹ̀. àìmárí proof wọ́n máa délé ẹjọ́. Lẹ́yìn ìgbà tí Chief Ìgbòho dúró títí títa pariwo tí wọ́n dá wa lóhùn, òun ni lọ́ọ̀yà Chief Ìgbòho wò pé Ìbà lórúkọ jẹ́ ó ní láti dé ilé ẹjọ́. Àtìgbà yẹn náà ti wà lẹ́nu kéèsì yẹn. Ṣùgbọ́n lónìí mo kí gbogbo wa kú oríire gẹ́gẹ́ bí Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣe ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá pé a kú àdúró tí àwọn o, a ní fi irú ẹ̀ gbá o. Wọ́n náwọn mọ̀ lóore o, wọ́n lè ṣeun o, gbogbo ẹ̀yin ìyáláyá àwọn àti baba ńlá kú. Wọ́n ní káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáláyé wọ́n lè kú àdúró tí àwọn o, ẹ jẹ́ kó já wọn nìkan. Wọ́n ti dá kéèsì nu o. Kéèsì tí Gani Adams file against Chief Ìgbòho wípé wọ́n ranjú mọ́ private life wọn, wọ́n táàpù àwọn voice note kan lórí fóònù wọn. Adájọ́ ti dá kéèsì nù. Ẹ jẹ́ sáré gbé yín débẹ̀. The case M/1006/2024 was instituted by Ìbà Gani Adams against Chief Sunday Ìgbòho. The case is before Honorable Justice Ademola Salami, sitting at High Court 15 Iyaganku, Ibadan, Oyo State. It is a fundamental right enforcement application asking the court to declare that Chief Ìgbòho breached his right to privacy pursuant to Section 37 of the Constitution. He asked for 5 billion naira in compensation. The basis upon which the infringement was based is that Chief Sunday Ìgbòho tapped his telephone line to get the defamatory content uttered against the person of Chief Sunday Ìgbòho. Nínú àlàyé tí mo ṣe fún yín, kéèsì yẹn is the case file is M/1006/2024. Ohun tí wọ́n sọ ń bì ní wípé lọ́ọ̀yà Salami tó jẹ́ lọ́ọ̀yà Chief Ìgbòho jẹ́ kó yé wa wípé Ìbà Gani o àwọn ni wọ́n fi ẹ̀sùn kan Chief Sunday Ìgbòho wípé wọ́n ṣe kí ni wọ́n ní right sí private life wọn àti wípé wọ́n lọ táàpù fóònù wọn, wọ́n dẹ̀ kó gbogbo àwọn voice note tí ó ń jà rìnrìn wọn kò jáde. Fún ìdí èyí wọ́n ní àwọn dìmáàdì fún 5 billion naira lọ́wọ́ Chief Sunday Ìgbòho. The applicant counsel, Sikiru Akinrele, argued his application to enforce the fundamental right of Ìbà Gani Adams, while he urged the court to grant his relief before the court. The respondent counsel, Junad Sanusi, on the other hand, informed the court that the application was opposed and he has filed counter affidavit and a written address in support of his counter affidavit, both of which were consequently adopted, after which he urged the court to dismiss the case of the applicant. Junad Sanusi orally submitted further the applicant did not personally dispose to the affidavit in support of his application. And the law is that if a third party deposes, he must state the reason why the applicant cannot personally depose to the affidavit in support, and he urged the court to discountenance the affidavit. And if there is any no affidavit, the application has no legs on which it can stand. He further argued that if the court is inclined to accepting the affidavit the way it is, the applicant has not
proved the allegation of phone tapping, which will enable him the entitlement for the relief sought. Court urged to refuse the application and award costs in favor of Chief Sunday Adeyemo Igboho. Case was later adjourned to the 3rd of July 2025 for judgment. Eléyìí tí mo kà fún yín òun ni àwọn kéèsì tó ti ń ṣẹlẹ̀ bí wọ́n ti ṣe ń lọ sí court padà. Ṣùgbọ́n lónìí òun ni wọ́n wá ṣe kí ni wọ́n wá sọ wípé wọ́n ti sọ̀pá sí kéèsì o, kéèsì ti dàrú. Èyí tó ṣẹlẹ̀ lẹ́ni gangan ni wípé the case filed by Iba Gani Adams against Chief Sunday Adeyemo Igboho came up for judgment before His Lordship Salami, sitting in High Court 15 on the 3rd of July 2023. Ìyẹn ìní. The purpose of the judgment was that the submission of Junaid Sanusi, lawyer to Chief Igboho, was upheld, that the affidavit in support of the claims of the applicant, Iba Gani Adams, is defective, having not been deposed to by the applicant or a person informed by the applicant. Further to that, Iba Gani Adams also failed to prove that his telephone line was tapped by Chief Sunday Igboho, that is assuming the affidavit was even regular as submitted by Junaid Sanusi in his oral argument. Consequently, the case of Iba Gani Adams was dismissed and cost of 500,000 naira was awarded in favor of Chief Sunday Igboho. So mo ti gbé yín dé gbogbo bẹ̀ nìyẹn. Èyí tí mo kọ́kọ́ kà yẹn ni àwọn bí wọ́n ṣe ń lọ sí court padà, lọ court padà, argue ẹ ti mọ̀rọ̀ court. Èyí ni wọ́n wá ṣe final judgment. Kọ́ adájọ́ wọ́n ti ṣáná sí kéèsì yẹn. Wọ́n ní kò fẹsẹ̀ múlẹ̀, kò fìdí múlẹ̀, kò lórí, kò nídìí. 5 billion ní Gani Adams béèrè fún compensation lọ́wọ́ Igboho. Ṣùgbọ́n adájọ́ ní nítorí pé gbogbo kéèsì tí Gani gbé wá kò ní proof, kò lórí, kò nídìí. For this reason, wọ́n ti dá kéèsì nù. Case finish. Case dispose. Case finish. Ó ti tán nìyẹn. Wọ́n wá ní kí Gani Adams kó lọ compensate Chief Igboho ní 500,000 naira. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ó ti di woro sí woro. Ṣé ti rí? Àṣírí ti tú o. Mo ti sọ fún yín, mo ní 2027 yóò máa fa kíkí. Ìwọ tí ọ̀rọ̀ ò bá fẹ́ yé tó láìkí ẹ̀, mi ò ní choice ni, òtítọ́ yẹn ni máa gbé ẹ débẹ̀. Àṣírí ti tú. Àṣírí ti tú. Ṣé rí tó bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa ọ̀rọ̀ Muslim ticket? A ti jọ mọ̀ nípa Muslim ticket. Ǹjẹ́ ẹ mọ̀ wípé nítorí Muslim ticket àwọn tí wọ́n fẹ́ Islamize Nàìjíríà, àwọn ni wọ́n lọ gbé Shettima wá wípé ó máa jẹ́ machinery fún wọn nínú ìjọba Tinubu ní ìgbà tí wọ́n force Muslim ticket sí ọ̀fun Tinubu. Àwọn ni wọ́n gbé Shettima. Wọ́n jẹ́ kó yé wa nísìnyí pé Shettima has never been Tinubu's choice of vice president. But àwọn tó fẹ́ Islamize Nàìjíríà, àwọn náà force Shettima lé lọ́rùn. Níbi tí ọ̀rọ̀ ti wá dojúrú, Shettima ò takutu, wọ́n wá fọ́ Shettima pa, wọ́n mú mọ́kànnà, kò lè ṣe bẹ́ẹ̀, kò lè ṣe bẹ́ẹ̀, kò ríṣẹ́ yẹn ṣe. Nítorí ẹ̀ ni àwọn ara wọn tó kù, àwọn náà ń gbógun ti Shettima báyìí. Ọ̀rọ̀ yẹn ò lè yé yín, wá wo fídíò fúnra yín. Take it or you leave it. Me, I'm not losing anything. You'll be the one to lose if you don't follow this advice. Right? If these people use ADC, sincerely, APC is in soup. The Northerners, only God will break Northerners, despite the fact that Tinubu's effort will not be as solid result as expected. You know, these are warnings. But the way people will twist it, one man you will support you. Definitely they will change Shettima. You do understand? And change Shettima is not going to give you the answer. If you make Kwankwaso as a vice president, sincerely, you won't win. Do you understand? Even when you bring Christian vice president. The point is this, let me keep it Saturday. There's an agenda, Islamic agenda. That's the tip of it, Islamic agenda. That's what people are promoting. When the Muslim ticket does not work as expected, that's why they dump Shettima. There is a purpose why they choose Shettima for Tinubu. Shettima is not Tinubu's choice.
And why you are seeing Boko Haram now? Oh my God! Let me give it this Saturday. The people who are Boko Haram are governors, ministers, and past government, serving senator. When you don't get these people, then Boko Haram will continue. We have not seen bombing, no. More bombings are ahead. End of quote for now. Ṣe rí wípé ẹni ègbé ẹni àdánù ní gbogbo wọn náà pátápátá látòkèdè sàlẹ̀ gbogbo political party àti gbogbo candidate kò ṣẹlẹ̀ tó ń sá eré àsápajúdé nu wọn fún ìtẹ̀síwájú ilẹ̀ Nàìjíríà àbí ti mẹ̀kúnnù. Ṣé ẹ rí wípé gbogbo nǹkan tí eré tí gbogbo wọn jọ ń sá, being it any kind of political party tó ń bá belong sí or post wọn, ta ló sọ fún yín wípé àwa aráàlú àti ìlú òun ni agenda wọn? No. Tó ò bá rí bẹ́ẹ̀, ṣé ó yẹ kán ti máa sá eré àsápajúdé 2027 ní 2025 tàwa? Here we are. Àwọn ti parí 2020, wọ́n ti parí first tenure nìyẹn o. First time wọ́n ti parí ẹ̀. Ibẹ̀ ni wọ́n tí mò ń pè ẹ́ wípé ṣé orí 2027 tó ń bọ̀ lọ́nà yìí rẹ́rẹ́ máa rún. Àwa ọmọ Yorùbá ni agége yẹn dẹ̀ máa ṣí mọ́ lórí. Ìdí ni wípé Tinubu Yorùbá ni olówó àbẹ́. Gbogbo eré àsápajúdé àti gbogbo dàrúdàpọ̀ everything tí bàbá Tinubu jupájú sẹ́sìn fún political ambition wọn ní against 2027. Ṣùgbọ́n ìyá side of it àwa làwa máa jẹ́. Mo wá ń pè yín wípé ẹ jẹ́ ká dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàdé àpérò láti sìn ká gbọ́mọ́ Tinubu ò já gbogbo rògbòdìyàn tó ń gbogbo ìdí ayé fìmí lákàlàkà rògbòdìyàn tí Tinubu fà tó ń já forí jálẹ̀ agbọ́n kiri yẹn gbogbo policy ẹ̀ kò ń ṣe fún àǹfààní àwọn ọmọ Yorùbá àbí ilẹ̀ Yorùbá. Hello, excuse you, láìtí inú ẹ̀ kò gbọ́ mi yé. Jẹ́ kí orí ẹ̀ pé ó tún ti fẹ́ lọ fi ó tún ti plan bó ṣe fẹ́ yí ẹ̀ ṣe sacrifice fún Tinubu family tó ti wà stinkly rich. Owó burúkú wà lọ́wọ́ wọn generation to generation wọn lè ná tán. Ipò wo ni family ẹni ebi ń pa ẹ́ from generation to generation yet èyí tó yẹ kó jẹ́ kí gbogbo wa jọ pawọ́pọ̀ this time around kájọ jà fún ayé wa kájọ ayé wa ó tún fẹ́ fi ayé tiẹ̀ tó ti jóná tí ò sí kankan tó manage ó tún fẹ́ lọ fi ṣe sacrifice fáwọn tó ti ní extra ayé. Ọmọ wake up náà ṣé wọ́n nígbà tí ó ṣe pé wọ́n gbé ẹṣẹ́ pẹ̀ látọ̀run. Jẹ́ kí orí ẹjọ́ kó pé kórí èmi àti ẹjọ́ pé ní this come 2027 they are coming for us kò dẹ̀ níbi tó máa gbà kan family Tinubu rárá. Ṣorí bó ṣe Shettima politicians that is their life use and dump. Tán bá ti lò ẹ́ tán fún àǹfààní ara wọn tán ti gẹ́ẹ̀nì nǹkan tí wọ́n fẹ́ wọn ò mọ̀ jẹ́ ẹ̀rí mọ́. Àwọn tó fẹ́ Islamize Nàìjíríà àwọn ni wọ́n force Muslim ticket. Ìgbà tí Tinubu dẹ̀ rí wípé that is the only choice tó fi lè become president òun náà dẹ̀ wọ mọ́ra. Kódà wọ́n jẹ́ kó yé wa wípé the same set of people ní north yìí àwọn náà ni wọ́n ṣù sí Shettima fún. Shettima has never been Tinubu's VP choice. But kò ní choice ìgbà yẹn. Jàǹbátà ó tà fún jàǹbára ó lè gbé ó lè tùgbà. Ṣebí Tinubu mọ nǹkan tó máa ṣe. Àgbàlagbà ṣe nú kodoro òun mo máa ṣe wà nínú mi. Àgbàlagbà ṣe nú kodoro. Ó mọ̀ pé tóun bá ti débẹ̀ ẹ ti tò jẹ́bo lóòṣà ń lọ́wọ́ ó kú bàbá ńlá kú bàbá ẹni tó máa bọ̀. Tó bá fẹ́ mọ bí ló ṣe ń lọ ìwọ tí ọpọlọ ẹ bá pẹ́ tó mọ wẹ́ ń lọ nú ayé lọ́wọ́jọ́ inauguration bàbá Tinubu bàbá lẹ́rìí débẹ̀ ni pé yes ìyá yín mo dé togutogu ẹkú ẹgbẹ́ ẹrógo ẹ ti rọrùn. Wàá rí pé bàbá ibi tó yẹ kán mórí lọ lélẹ̀ bàbá kan ń nà straight wọ́n ní láti lọ máa túnú bàbá ni pé bàbá ìbílẹ̀ ń lọ bá ti lẹ́rìí gan ti wà kándọ̀. Èmi jẹ́ ayé sí kẹ́lẹ̀ mọ́ ipá wa kan à ń monitor many things. Ìgbà tí wọ́n wá rí wípé Shettima àwọn náà ni wọ́n fún ní Shettima wípé Shettima ni wọ́n gbọ́kànlé wípé ó ń bọ̀ lọ bá wọn ṣiṣẹ́ láti Islamize Nàìjíríà pave way wọ́n ti kó àwọn ọ̀pọ̀lọpọ̀ machineries tó máa ṣiṣẹ́ pẹ̀lú Shettima. Ṣùgbọ́n nígbà tó máa débẹ̀ ọ̀rọ̀ bá padà ṣéǹjì o ìlú yí orí ṣéǹjì o Tinubu gbé wọn gógó. Bàbá yìí ò dáa. Bàbá Tinubu ọpọlọ politics ń dààmú yín. Ṣùgbọ́n ní 2027 yìí àfàìmọ̀ kẹ́ má tara yín pa o. Mo ní Ọlọ́run má jẹ́ kẹ́ tara yín mọ́ géèmù yẹn. Okay. Àfi bí ìgbà tó bá mú ọrùn èèyàn mọ́ ògiri tí ò lè ṣe kankan. Shettima wọn render useless ni o. Tó bá ń gbọ́ oríṣiríṣi wípé Shettima ò wà active nínú ìjọba Tinubu fẹ̀kàn náà kò sí VP tó máa wà active. Àti wípé 2027 wọn nílò Tinubu ò lo Shettima òtítọ́ ọ̀rọ̀ ni.
gbẹ̀gẹ̀dẹ̀ ń gbiná. Wọ́n ti rí pílánù Tinubu pé kò ní padà lo Shettima. Àwọn náà dẹ̀ rí wípé Shettima ò rí nǹkan kan ṣe. The same set of people tí wọ́n fẹ́ Islamize Nàìjíríà, àwọn ni wọ́n use Shettima tí wọ́n dọ̀pọ̀ ẹ̀ sílẹ̀. Àwọn lẹ rí wọn tó ń kóra wọn kiri tó ń fọ́ọ̀mù. Wàá rí wípé sísìn ta wà ń sìn coalition sísìn ni. Adá aládà. Èmi ò ríro eléyìí. Ìgbálẹ̀ lóyìn ń gbá wa lẹ́sẹ̀ ló ń gbá wa lọ kó má gbá wa dànù, gbá wa sókun. Ó ń gbá wa lọ sínú Sambisa, gbá wa lọ sọ́dọ̀ terrorist. Nígbà tádà bá wá dé kí èèyàn á máa ṣá wa ní o. Wọn ò tiẹ̀ ní pílànù rẹ̀ fáráàlú. Ṣáàṣẹ wọn ni ẹ̀ṣẹ̀ wo gan làwọn aráàlú ṣe àwọn wèrè wọ̀nyí náà. Ìyẹn ìkíní, ìkejì. Boko Haram gbogbo ṣé ti rí àwọn terrorist ò lè tán Nàìjíríà o. Àṣírí ti tú. Wọ́n ní gbogbo àwọn former governors, former head of state, former this, former senator, former governor, former this, àwọn former àti àwọn ọ̀pọ̀lọpọ̀ present wọn. Àwọn ni wọ́n fi terrorist tán fi ń ṣe business nínú Nàìjíríà tán ní kán máa paráàlú. Èmi náà ń wí kí ló dé tí gbogbo àwọn politicians wa tí kò sí kankan nínú wọn tí ọ̀rọ̀ pé wọ́n ń jíyàn gbé wọ́n pààyàn tó ká lára. Nàláì ṣé kò yà wọ́n náà lẹ́nu? Wàá rí wípé gbogbo àwọn governors wa tó bá ti ṣọṣẹ́ ní anywhere. We condemn the act, first sentence. We condemn the act. The second one, we shall fish the Kinecon out. Ibi tó end sí nìyẹn. Kò sí kankan. Wọ́n á tún máa compensate àwọn terrorists against innocent citizens tó láwọn govern. Ibẹ̀ ni gbogbo kinní yẹn ti wá ń dàrú pé kí ló ṣẹlẹ̀? Àṣé ẹ̀yin ni. Former general, former soldier, former police, gbogbo ẹ̀yin former àti president, àṣé ẹ̀yin ni wèrè. Okay. Ẹ̀yin aráàlú, àṣírí ti tú o, òun lẹ ti gbọ́ àwọn àlàyé yìí o. Ṣé wá rí from Ada to ADC ní báyìí? Gbogbo rògbòdìyàn yìí 2027 ni. Mo ń pe ẹ̀yin ọmọ Yorùbá, koríko ibi tí erin méjì bá ti jà wọ́n ní ó máa ń jìyà. Ṣé fẹ́ ṣẹ́ṣọ́ ìyà fún gbogbo wa ni? Ṣé ẹ̀yin ò mọ̀ pé ó máa kó tó kan northern jù àbí àwọn south east àbí south west àwa la máa jẹ ìyà tó pọ̀ jù? Àsìkò àpérò wa mà ti tó. Ẹ má jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe lásìkò yìí. Ìwọ náà tó jẹ́ wípé o ò ní ṣingbẹ́ from generation to generation àtàpátá dìde àtẹ̀rọ̀fọ̀ dìde ni ẹ́. O tún máa wá bó ṣe máa fi ayé ẹ tó kù ìwọ̀nba tíntín tó yín jẹ. O fẹ́ fi sacrifice fún Tinubu family. Tí wọ́n ti generation to generation wo lè tòṣì. Property lọ káàkiri all over the world. Owó burúkú wà lẹ̀ from generation to generation. Ìwọ tí generation ò ráyé wá, ìwọ náà fi fàyè sacrifice àti àwọn ọmọ tó ń bọ̀ tó ti bí o ti fàyè wọn sacrifice fún àwọn tí wọ́n ní ìdí. Ṣe fi Tinubu sílẹ̀ kó dá ìjà. Ẹ jẹ́ ká du ara wa, ká du ayé wa, ká du ilẹ̀ Yorùbá because it is very glaring. Tinubu has nothing to offer Yorùbá land and Yorùbá people nínú government ẹ̀. Kò bá ti wá lọ́bẹ̀ tara ẹ̀ ló bá lọ. Lè jẹ èrè wo lẹ́rọ wípé èèyàn bọ́ máa jẹ lẹ́yìn ọkọ̀ Tinubu ìbáyìí. Ṣé ẹ̀yin rí traces wípé Yorùbá máa jèrè kan lára Tinubu? Tinubu ò rí ti yín rò ẹ̀yin lẹ́ ń dúró dé. Ẹ jẹ́ ká lo ọpọlọ wa this 2027. Ẹ jẹ́ ká defend ilẹ̀ bàbá wa, ká defend ayé wa. The choice is ours. Tó bá jẹ́ Tinubu ló fẹ́ defend àti life ẹ̀ àtàwọn family, go ahead. Tó bá jẹ́ pé life ti àti tèmi òun ló kàn nísìn níbi tá a bá dé. Ó ti yá o. Ìyẹn lèmi pè ẹ́ fún. Orúkọ tèmi ò yí padà. Yèyé dára kò ó lèmi jẹ́. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel yìí o. Tó o bá ti bá mi subscribe kí ló dé? Má bínú orí jù. Òtítọ́ yẹn ni mi lè ṣaláìsọ. Má bínú. Ìwọ náà má ṣèbàjẹ́. Mi mọ bó ṣe ń báyàn yòdì. Mi lọ́ta. Mi bá anybody jà. Iṣẹ́ tí mo gbé dání ni mo kọjú mọ́. Èèyàn tó bá ń ṣe irú nǹkan tí mò ń ṣe, a kì í ní favorite, a kì í ní best friend. Try to understand. Drop your comments.